ọdún 1902 ẹ̀gbọ́n mi dáadáa o, ọdún 1902 iná bí ọba Daniel Aládéṣánmí kejì. Ọdún 1937 ló di Ìwé Adó Èkìtì tó wà nípínlẹ̀ Èkìtì àsìkò yìí. Ní gbogbo àsìkò tí ọba Daniel Aládéṣánmí kejì tó jẹ ọba lọ́dún 1937, ó ní àwọn ọ̀rẹ́ méjì kan tó jẹ́ pé àrùn mẹ́ta tí kìí dọbẹ̀ nù làwọn mẹ́tẹ̀ẹ̀ta jẹ́ láyé ìgbà náà. Àwọn ọba méjì tá à ń sọ yìí ni ọba Ọlátẹ́rù Ọlágbégi, ìyún Ọlọ́wọ̀ ìlú Ọ̀wọ̀ tó wà nípínlẹ̀ Oǹdó àsìkò yìí. Ẹnì kejì ni ọba Adésọjí Adérẹ̀mí, ìyún Ọọ̀ni Ilé Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Ọba Daniel Aládéṣánmí ìyún Ìwé Adó Èkìtì ó ti ń bá ìjọba ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni kábíyèsí tó kàwé púpọ̀ mú ọ̀pọ̀lọpọ̀ ìdàgbàsókè àti ọ̀làjú wọlú Adó Èkìtì. Ṣùgbọ́n o, níṣe ni àwọn ìjòyè àtàwọn aráàlú kan wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ṣe ìlara ọba Daniel Aládéṣánmí kejì. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìlara kábíyèsí. Wọ́n ló ti jọrọ ẹ̀ lójú. Wọ́n ní kò bọ̀wọ̀ fún àṣà ìlú Adó Èkìtì. Báyìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbógun ti kábíyèsí o, tó sì ń wá bó ṣe fẹ́ yọ nípò. Gbogbo àwọn bàbá wa àti màmá wa tán bá wà láyé lọ́dún 1940, iná máa rántí pé wàhálà yìí ó mì ìlú Adó Èkìtì tìtì tó dẹ̀ di wàhálà ńlá gan. Nígbà tí àwọn olóyè àtàwọn aráàlú tó fẹ́ yọ ọba Daniel Aládéṣánmí lóyè, ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pé ìpàdé ọ̀tẹ̀, ìní wọn ní káwọn mú àbúrò ẹ̀ kan káwọn mú mọ́ra. Èyí ń pé báwọn bá ti rọ̀ lóyè, àbúrò ẹ̀ òun ni kó di Ìwé Adó Èkìtì tuntun. Báyìí ni wàhálà bẹ̀rẹ̀ nílùú Adó Èkìtì o, tí wọ́n ń rò gbogbo ọ̀nà tó fẹ́ fi yọ ọba Daniel Aládéṣánmí. Ṣùgbọ́n o, àwọn èèyàn yìí má padà ṣàṣeyọrí o. Lọ́jọ́ kan ni wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ èrò iná lọ ká kábíyèsí máàfin o. Gbogbo èròǹgbà wọn ni pé kí wọ́n ṣe kábíyèsí léṣe tàbí kán gba ìyẹn ẹ̀. Ṣùgbọ́n o, ẹkú mọ̀ pé kò ń burúburú kó má ku èèyàn máyàn. Àwọn aráàlú Adó Èkìtì tí wọ́n gba ti kábíyèsí, àwọn náà kóra wọn lọ. Wọ́n rí pé àwọn dóòlà ẹ̀mí kábíyèsí tó sì gbé kábíyèsí jáde kúrò láàfin. Báyìí ni ọba Daniel Aládéṣánmí, ìyún Aládéṣánmí kejì tó jẹ́ ìlú Adó Èkìtì, báyìí ló ṣe kúrò ní ààfin tó fi ìlú Adó Èkìtì sílẹ̀ o. Gbàrà tí kábíyèsí kúrò láàfin tán lé kúrò láàfin. Ìlú Àkúrẹ́ lọ́dọ̀ Déjì ìlú Àkúrẹ́ tó wà nípínlẹ̀ Oǹdó àsìkò yìí, ìyún ọba Fúnbíowó Adéṣídà, ọ̀dọ̀ ẹ̀ ni kábíyèsí gbà lọ, tí kábíyèsí bí bẹ̀rẹ̀ sí ní gbèrò bí yóò ṣe padà sí orí ìtẹ́ àwọn baba ńlá baba ẹ̀. Nígbà tó yá, ìròyìn dé ọ̀dọ̀ àwọn ọba àwọn òyìnbó tí wọ́n ń ṣe àkóso Nàìjíríà nígbà náà. Wọ́n gbọ́ ẹjọ́ ọ̀tún, wọ́n gbọ́ ẹjọ́ òsì, tó sì rí i pé ọ̀tẹ̀ lásán láàsàn ni làwọn aráàlú, àwọn ìjòyè àtàwọn aráàlú kan tán lé ọba Daniel Aládéṣánmí kúrò láàfin, iná fi lé kúrò. Báyìí làwọn òyìnbó wọ́n máa dá kábíyèsí padà sáàfin o, tani kó máa jẹ ọba ẹ̀ lọ. Ẹ̀yin èèyàn wa, ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ tó ń gbádùn àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbù tó ti ṣẹlẹ̀ sẹ́yìn lórílẹ̀‐èdè yìí, bí kábíyèsí ṣe padà sórí ìtẹ́ àwọn baba ńlá baba ẹ̀ rí o. Nínú ìtàn, ó fẹ́ lójú ọba tó kàwé tó ọba Daniel Aládéṣánmí. Bẹ́ẹ̀ ló jẹ́ pé àsìkò ẹ̀ ó ní àwọn ìdàgbàsókè ńláńlá ló wọ̀lú Adó Èkìtì. Pàápàá ilé ẹ̀kọ́ gíga ìyẹn yunifásitì àkọ́kọ́ tó kọ́kọ́ wọ̀lú Adó Èkìtì, kábíyèsí ló mú wọn bẹ̀. Bẹ́ẹ̀ ni kábíyèsí lo ipò rẹ̀ àti ìwé àtọ̀làjú ẹ̀ ó fi mú àwọn ìdàgbàsókè ńláńlá, pàápàá àwọn ojú ọ̀nà tó jọjú ń gbèsè ó fi mú wọ̀lú Adó Èkìtì. Fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ tún ń wo fídíò káàkiri àgbáyé tẹ̀ ń gbọ́ wa kétékété, ọmọ bíbí inú kábíyèsí ọba Daniel Aládéṣánmí ìní Ìwé Adó Èkìtì àsìkò yìí, ìyún ọba Rufus Aládéṣánmí kẹta. Gbogbo ẹni tó bá gba ìlú Adó Èkìtì kọjá, tó gba ààfin kábíyèsí kọjá, ẹ bá wa ṣe kábíyèsí o fún bàbá, kádé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kẹsìn ọba kó jẹ kó pẹ́. Ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́, ẹ má ṣe gbàgbé o, bí ẹ ṣe ń wo tẹlifíṣàn káàkiri àgbáyé, ó ní kí ẹ máa sọ fáwọn tí ò tí ì mọ̀ nípa ẹ̀. Bákan náà, ìwé ìròyìn Yorùbá tòótọ́ tá a ti kọ gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ yìí sí, ó ń jáde ní gbogbo ọjọ́ Ajé, ìyún ọjọ́ Monday káàkiri Nàìjíríà. 100 náírà kò ní là ń tà. Bí ẹ bá ní ìbéèrè kan àbẹ lóhunkóhun tẹ́ ẹ fẹ́ sọ, àbẹ́yìn tí ẹ ní ìpolówó ọjà tẹ́ ẹ fẹ́ ṣe, tẹ́ ẹ fẹ́ kí gbogbo ayé mọ̀, nọ́mbà fóònù tẹ́ ẹ pèrè o 08052009427 08052009427. Títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tó pàdé, àwa la ó wà, ẹ̀yin la bá o.